níṣe lọ̀rọ̀ ń mà dàríwó ńlá ní ìpínlẹ̀ Kwara nípa ayẹyẹ àṣekágbá ìsìnkú ìyá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè yìí ìyún olóògbé Florence Saraki tó bí sẹ́nítọ̀ Bukola Saraki nígbà tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrahman Abdulrazak ó pàṣẹ pé gbogbo àwọn ọba ìlú ìpínlẹ̀ Kwara tí wọ́n yàn láti lọ síbẹ̀ yan àwọn ọba ńlá bíi 5 pé ká kúrò níbẹ̀ wọn ò gbọ́dọ̀ wà ńbẹ̀ láti yẹ̀yẹ́ Bukola Saraki. Lẹ́yìn àti pé inú oṣù kẹfà ọdún tá a wà yìí ni ìyá Bukola Saraki arábìnrin Florence Saraki ló jáde láyé lẹ́ni ọdún 89 years tó sì jẹ́ pé lọ́sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tí í ṣe Thursday àti Friday ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣayẹyẹ àṣekágbá ìsìnkú màmá náà ní ìpínlẹ̀ Èkó pàápàá ní ilé ìtura Èkó Hotel and Suites tó wà lágbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Ṣá ò nítorí pé Saraki jẹ́ ẹbí tó lórúkọ ní ìpínlẹ̀ Kwara tí Bukola Saraki tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara níṣe ni wọ́n ní alága àgbìmọ̀ lọ́balọ́ba àwọn ọba ní ìpínlẹ̀ Kwara Alhaji Zulu Gambari tó jẹ́ emir ìlú Ìlọrin ó gbé àwọn ọba ńlá 5 láti lọ ṣojú gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ń bí ayé òkú náà. Àwọn ọba náà ní Olúmùtì ìlú Òmàrán, Olúṣin, emir ìlú Láfíàjì, emir ìlú Ṣòǹgà àti Ẹ̀tù ìlú Sàràgí. Àwọn márààrún yìí la gbọ́ pé wọ́n gbé dìde láti lọ ṣojú gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n nígbà tí wọ́n láwọn ọba ẹ̀ tí wọ́n dé sí ìlú Èkó láti ọjọ́bọ̀ ní ọjọ́ Thursday níṣẹ́ ni wọ́n gba ìpè látọ̀dọ̀ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ ìyẹn ọ̀nàrẹ́bù Abdullahi Bàtà pé gómìnà ní kí wọ́n máa padà bọ̀ wọn gbọ́dọ̀ jẹ́ Sàràkí sí wọn sì gbọ́dọ̀ wà níbi òkú náà. Níṣẹ́ ni wọ́n ní àwọn ọba Kwara yìí náà kúrò níbi òkú yìí tó sì sá jìnnìjìnnì padà sí ìpínlẹ̀ Kwara nítorí wọn fẹ́ kí gómìnà rọ̀ wọ́n lóyè tàbí kan rí ìpinnu gómìnà. Nígbà tí ọ̀rọ̀ yìí jáde tó ti ń jà rìnrìn táwọn èèyàn sì ń sọ̀rọ̀ sí gómìnà Abdulrahman Abdulrazak níṣẹ́ ni kọmíṣánná ìjọba ìbílẹ̀ àti ọrọ̀ yìí jíjẹ ní ìpínlẹ̀ Kwara tán ló pe àwọn ọba náà yan ọ̀nàrẹ́bù Abdullahi Bàtà ó máa pariwo síta tó fi ọ̀rọ̀ síta pé bàbá ńlá ìròyìn ẹlẹ́jẹ̀ ni ó lóun ò pe ọba kankan pé kí wọ́n padà níbi ayé òkú ìyá Saraki o. Bẹ́ẹ̀ ló ní gómìnà ò sọ fún òun tàbí ẹnikẹ́ni pé wọn gbọ́dọ̀ lọ síbi ayé ìsìnkú náà tó sì ní kí ẹnikẹ́ni ká má ṣe gba ìròyìn náà gbọ́. Ṣùgbọ́n ṣá o níṣe làwọn ọmọ ẹ̀yìn Saraki ni wọ́n sọ pé òótọ́ ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ náà. Wọ́n sọ pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ń fẹsẹ̀ méjì túrò. Wọ́n ní kí ló dé tí gómìnà Abdulrahman Abdulrazak tí òun fún rẹ̀ tí ò ṣe sí níbi ayé ìsìnkú náà nítorí pé gómìnà tó wà níbi ayé ìsìnkú náà tí wọ́n jẹ́ APC àti PDP wọ́n lé ní 12 ṣùgbọ́n tí odidi gómìnà ìpínlẹ̀ ọmọlúòkú gangan àti ẹni tí ó tún jẹ́ ìyàwó alágbára olóṣèlú tó ṣẹ̀ṣẹ̀ kú ní ìpínlẹ̀ Kwara ní pé gómìnà ò yọjú àti pé tó bá jẹ́ pé òótọ́ ni wọ́n ń sọ kí ló dé tí wọ́n ti rí ọba kankan láti ìpínlẹ̀ Kwara pẹ̀lú bí Saraki bó ṣe lórúkọ láàrin wọn tó.